mi láyé olúgbọ́n mo dábòrùn méje ẹ ò máa fìwé lórin láyé àrẹ̀sà mo dábòrùn mẹ́fà ẹ ò máa fìwé lórin láyé àtàndá adéyẹmí èmi ra kókò mo ra rán mo ra sányán bàbá sọ àfọlẹ́ tó pé Ọ̀yọ́ òdùn ìgbàlájọ bí eré òní òye o èrò yà wá wo èrò yà bàbá mi èrò yà wá wo èrò mi kí gbogbo àgbáyé ìbà Ọlọ́run ìbà gbogbo ojú tó ń wò mí ìbà gbogbo ajínigbé. I Prophet Wumi Oko multi-talented. Ìyá Bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. Ẹ jọ̀ọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀. Olórin ni o. Mi pé àkọlé òjijì ayé tèmi ní àṣírí Ọlọ́fin. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn. Ṣé ẹni tí wọ́n bá ń sá lọ bá tó yẹ kó máa sá lọ? Mo ṣe ètò eléyìí tí mo ṣe kọjá yẹn. Àwọn èèyàn wá ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi pé èmi sọ pé wọ́n ń jí àwọn ará àdúgbò ará àlùkò. Ṣé mi ò mọ iye ọba tí wọ́n ti jí gbé ni? Wọ́n è gbágẹmọ lóde Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni wọ́n è gbóríṣà gẹmọ. Ẹ jọ̀ọ́ kí ló lè ṣẹlẹ̀? Gbogbo lọ́balọ́ba ayé òde òní torí ayé òde òní náà la máa pa wọ́n lọ́balọ́ba. Kí ló lè dé tí wọ́n fi ń jí lọ́balọ́ba gbé? Ìjì tó jà tó dààmú ológì ẹ̀yin aráàlú oníyẹ̀fun ni kó má ṣàfihàn o. Àwọn ọba ayé òde òní I don't know the reason why tí wọ́n fi dẹni tó yẹ kán máa jí gbé ní ayé Ọlọ́fin. Àtàndá oh my God. Bọ̀dá Rafiu oní dráìvà wọn gbà yẹn tó máa ń gbé wọn jáde. Wọ́n bá ti wá dé ibi tá à ń sọ yìí wọ́n á ní kí bọ̀dá Rafiu wọ́n á ní kó páàkì kó dúró. Tí bọ̀dá Rafiu bá páàkì tó bá dúró Aláàfin á wọnú igbó lọ. Wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀. Bọ̀dá Rafiu wá ṣe kíni lọ́jọ́ yẹn ó mọ́nítọ̀ wọn. Ó bá rí tí Aláàfin tó lu igi àràbà gbà. Bàbá wọnú igi àràbà lọ onímájẹ̀mú. Ìbà Ọlọ́run ìbà gbogbo alágbára. Nígbà tí bọ̀dá Rafiu dáàfin wọ́n bá yá fi kọ́kọ́rọ́ lélẹ̀. Wọ́n láwọn ò wa mọ́tò kábíyèsí mọ́. Aborí ọmọ ọ̀daràn jẹ ikú bàbá yèyé Àtàndá Lámìdí tó gbígbàdo ọ̀rọ̀ sẹ́ǹkùlé ẹlẹ́ẹ̀kùlé kẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ débẹ̀ kó yọ jẹ ọmọ ìbírò ń ká. Bọ̀dá Rafiu ní àwọn ẹ̀ǹdíọ̀ náà ní tẹ́lẹ̀ rí wípé gíláàsì téèyàn máa fi ń wo ẹ̀yìn tó jẹ́ monitoring glass yẹn àwọn ò gbọ́dọ̀ wò ó débi táwọn máa fojú rinjú Aláàfin bíi kìnìún ni ojú yẹn bí ojú kìnìún ni ojú bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Àtàndá Lámìdí. Ó di dọ́tà wí igi tó wó ní sábó gbogbo yín lẹ́mọ̀ igi tó wó ní sábó Ọ̀yọ́ gbà tó di jọ́kejì igi yẹn ń nàró gbà tí mo gbọ́ mu ní
mo wá wà ní ìpàdé àwọn ẹlẹ́ran torí mi náà máa ń gbé advert ìpolówó wọn fún lórí rédíò, èmi náà mo introduce wọn sí rédíò. Bẹ́ẹ̀ ni ẹni ẹ bá rí ẹ bí o, ẹ lọ bí àwọn tán jẹ́ ẹlẹ́ran o. Ẹ pé Wumi Oko ọ̀rọ̀ ní òun lòun invite yín lọ sí rédíò lẹ fi ń bẹ́nu sí máìkì lórí rédíò. Nígbà ayé bàbá wa Ṣùàrà Adélékè, ẹ máa rí wípé ẹlẹ́sìn mẹ́ta wà nínú orúkọ mi, ìgẹ́ta ṣe bí ń gbà yẹn o. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n gbé owó pé kí n lọ fi ṣe ìpolówó fún wọn, èyí tán ń lò lọ́wọ́ ò tí ì tán, mo wá lọ save ẹ̀ sí báǹkì. Gbogbo èrò ẹ̀mí tèmi ni wípé kí n kọ ẹlẹ́sìn mẹ́ta síbẹ̀. Mo bá kọ Wùmí Àtìbà ẹlẹ́sìn mẹ́ta, mo bá kọ Wùmí Àtìbà abẹ́lẹ́, mo sáṣà kọ orúkọ yẹn. Nígbà yẹn ní DNA bá dé, àbí Ọlọ́run ṣàṣàánú mi, ọ̀rọ̀ DNA, ètò DNA ń bọ̀ tí mo fẹ́ ṣe, ó ti kó sí mi lẹ́nu. BVN lọ́ba dé, ńgbà mo ṣe tán tí mo fẹ́ lọ gbowó, náà bá ní ẹlẹ́sìn mẹ́ta mo fi gbọ́dọ̀ gbowó. Bẹ́ẹ̀ ni àti ìgbà tí mo lọ change orúkọ mi sí Wùmí Àtìbà ẹlẹ́sìn mẹ́ta, tí mo bá tẹ́ ẹ bá pe account number mi, ẹ máa rí wípé ó máa gbé Wùmí Àtìbà ẹlẹ́sìn mẹ́ta wá. Ìjọ yẹn náà wá sọ wípé igi yẹn wo, níjọ́ tí mo wá gbọ́ wípé Aláàfin ó wàjà. Mo ní kí ló dé tí Aláàfin lọ síbi igi tó wó yìí. Mo ní tí Aláàfin ò bá lọ síbi igi tó wó yẹn, àti wípé ká ní wọn ò bẹ́ igi yẹn, Aláàfin ò bá wà láyé dòní. Bẹ́ẹ̀ ni ẹjọ́ s'Aláàfin wọn wà jí gbé, wọn ègbó ṣàgẹmọ̀. Ẹ̀yin lọ́ba kí ló dé? Kí ló dé? Ṣé ẹ̀ sọ̀rọ̀ mọ́ ni? Àbí kí la lè sọ wípé fà á? Torí wípé nínú àwọn alágbára ayé òun làwọn ọba wà o. Bẹ́ẹ̀ ni o. Ọba tó ba lórí ohun gbogbo ni wọ́n ń jí gbé. Gbogbo ohun tí ń jọba lọ́nà Èkìtì, lọ́nà Kwara, wọ́n mà ti kọ́ wọn lẹ̀ tán. Ìdí tó mọ̀jà tó dààmú ológi ẹ̀ pé kó níyẹ̀ fún ọmọ ṣàfira. Gbogbo lọ́ba tẹ́ jẹ̀sẹ́ bí tẹ́ wà lórí ilẹ̀ ayé, ẹ̀mí Ọlọ́run ẹ̀mí wá mọ̀ gun. Bá mi kábíyèsí Ọwádé alásọmọ òrùsù dàbí. Ọ̀yọ́ ti fọ́ba lóyè, ọwọ́ adé ló jà Aláàfin o. Ọ̀yọ́ ti fọ́ba lóyè, Ọ̀yọ́ ti fọ́ba lóyè, ọwọ́ adé ló jà Aláàfin. Kẹ́wí fèèyàn tí ó gbọ́ ò pẹ̀lẹ́wù ẹ̀tù lọ́ba òkò ọ̀rọ̀. Kẹ́wí fèèyàn tí ó gbọ́ ò pẹ̀lẹ́wù ẹ̀tù lọ́ba. Wùmí, Ọ̀yọ́ ti fọ́ba lóyè, Ọ̀yọ́ ti fọ́ba lóyè, ọwọ́ adé ló jà Aláàfin. Kábíyèsí o. Kádé pẹ́ lórí, káṣẹ pàápàá kó pẹ́ lẹ́nu. Orin yẹn wà nínú rẹ́kọ̀dù mi tí mi ṣe fún kábíyèsí tí a lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni tí mi pe àkọlé ẹ̀ ní Ọ̀yọ́ ti fọ́ba lóyè. Nínú rẹ́kọ̀dù mi ló wà. Ẹ mọ̀ wípé mi kí kábíyèsí ọba Ọládọjà. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. Tó bá sọ wípé èèyàn multi-talented, when you are a professional, you must be a professional. Ìyẹn lẹ fi máa mọ tó ń pè ní multi-talented. Ẹ jọ̀ọ́, ibi mi wá ń lọ lélẹ̀. Kí ló fẹ́ káńsù gbogbo kan máa jí wọn gbé yìí ńlẹ̀ o? Nígbà tá a wá ń pariwo wípé wọ́n jí aráàlú gbé, àwọn ọba wa tó jẹ́ wípé àwọn náà ló yẹ ká máa lọ sábà, kí ló dé tí wọ́n tó wá jí wọn gbé o? Ẹjọ́ ẹ̀yin ọba ẹ foríkorí o,
ẹ fi kùn lukùn o ẹ jẹ́ ká padà sí Yorùbá science. Oh my God, ẹ wo ìtàn Aláàfin àná tí mo sọ yẹn, ṣé ẹ mọ̀ wípé Yorùbá science ni o, wọn kì í gbóríṣà Agẹmọ o. Níjọ́ tí wọ́n gbìyànjú ẹ̀ níjẹ̀bú, àwọn tó lọ gbóríṣà Agẹmọ wọ́n dàgbà síbẹ̀ ni o, ayé bá wọn ń bẹ̀. Ẹ̀yin ọba wa ẹgbẹ̀mí kéèsára, ẹ jẹ́ ká padà sí Yorùbá science. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share show mi kó dọ́dọ̀ gbogbo lọ́balọ́ba lóyè kán jọ nítorí Ọlọ́run kán má jẹ́ kán jí wa gbé mọ́, kán má jẹ́ kán jí wa gbé mọ́ nílẹ̀ Yorùbá mà ti fẹ́ dọ̀lẹ̀. Gbogbo ẹ̀ náà ni mò ń sọ lórí rẹ́kọ̀dù mi. Ẹ jọ̀ọ́ ẹgbọ́n tí ẹgbóhùn alóore, ẹgbóhùn alóore, ẹgbóhùn alóore, ẹgbóhùn alóore. Mi máa lárùn Olódùmarè paríparí ọlọ́ọ̀bá tí jẹ́ mi ní arámọ̀ká láti bá gbalẹ̀ ro Ọlọ́run Òjó Adélẹ́gàn ọmọ mọ́lé, Ọlọ́run Akóredé bàbá ìwé, Ọlọ́run Wùmí Oko ọ̀rọ̀, ìṣẹ̀dá ayé àti tọ̀run bàbá dákun mọ́ padà lẹ́yìn mi, síwájú mi kó wá kẹ́yìn mi. Bó ṣe ṣe táwọn aṣíwájú tí kò sí wọlé o, bàbá wa gbórí mi sókè dandan. Ẹ̀mí mímọ́ Ọlọ́run Olódùmarè bàbá mi o, ẹ̀mí mímọ́ Ọlọ́run Olódùmarè kẹ́mi mímọ́ wọlé wá dandan ìjì, ẹ̀mí alóore wọlé wá o bàbá. Ẹ ti máa gbọ́ yẹn náà wà lórí YouTube channel mi Wumi Oko ọ̀rọ̀ TV, mi pe àkọlé ẹ̀ ní ẹ̀mí alóore. Ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ o, ẹ bá mi like ẹ share ẹ̀kọ́ dọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba wa yìí o. Àwọn là ń wò o, kán ṣe kínni, kán wá nǹkan ṣe sọ́rọ̀ wọn ń jí wọn gbé yìí o. Wọn ò ní jí yín gbé o, wọn ò ní jí wa gbé o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi share ẹ̀, tẹ́ ẹ bá mi subscribe síbẹ̀, wọn ò ní jí wa gbé tilé tìran wa. Rọ́bì kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. 08141214070 ànípàdé ayọ̀.